Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí àmúwá òun náà ni ìtàn kan tó jẹ́ pé ó kọ́ni lọ́gbọ́n, ó fúnni nímọ̀, ó sì fúnni lóye. Ẹ ti mọ̀ wípé mo máa ń ní ọgbọ́n báyìí lóhun gbogbo ń kọ́ni. Ọgbọ́n a máa wà nínú ìṣẹ̀lẹ̀, òye, làákàyè, ìmọ̀ a máa wà nínú ìṣẹ̀lẹ̀ a sì máa sọ̀yàn di ọlọ́gbọ́n, olóye, onímọ̀, torí pé Yorùbá ní ìrírí báyìí òun náà ni àgbà ọgbọ́n. Níbo la wá ń lọ? Eléyìí tá a fẹ́ mú wá yìí ó ní ìṣẹ̀lẹ̀ nípa arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ Falana tó sì jẹ́ ọmọ ọba nílùú Ogodo dòmímí ìlú Ogodo tó jẹ́ ọmọ ọba nílùú Ogodo láyé ìgbà náà. Ọmọ ọba Falana yìí ó lówó, ọlọ́lá, ọlẹ́sìn lẹ́ẹ̀kan lótìtọ́ àti lódodo, ṣùgbọ́n ó kúndùn obìnrin tá a sì lè pè ní alágbèrè. Ó yan àgbèrè láàyò débi wípé kì í yan àlè níta. Nínú ìlú bàbá rẹ̀ náà ni ó ti mọ yan àwọn ìyàwó oníyàwó lálè. Gbogbo ìyàwó oníyàwó ló ti fẹ́ yàn lálè tán. Ó wá dọjọ́ kan tí àwọn tí ń yàn lálè yìí, tí ń yan ìyàwó wọn lálè yìí, wọ́n dẹ̀ ti ń fẹjọ́ sùn ní gbogbo ìgbà. Wọ́n ti ń kìlọ̀ fún un, wọ́n ti mú ẹjọ́ ọ̀rọ̀ lọ sọ́dọ̀ bàbá rẹ̀ tó jẹ́ ọba ìlú yẹn. Síbẹ̀ Falana ò jáwọ́. Ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ lọ́jọ́ kan. Ìṣẹ̀lẹ̀ yẹn bà nínú jẹ́, ó sì ṣe ní kàyéfì. Ìṣẹ̀lẹ̀ náà ni wípé ilé Falana, ọ̀kan nínú àwọn ilé rẹ̀, ó jóná, ó ṣúná sọná débi wípé iná yẹn bà gbogbo ilé yẹn jẹ́. Kò rí dúkìá kankan mú jáde nínú ilé yẹn. Ìṣẹ̀lẹ̀ yẹn wá ká Falana lára, ó dùn ún. Ó bá mú ẹjọ́ àwọn tí ó ti ń yàn lálè, tó yan ìyàwó wọn lálè, ẹjọ́ àwọn ọkùnrin tó yan ìyàwó wọn lálè, ó bá mú lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe ọba ìlú Ogodo. Ìgbà tí bàbá rẹ̀ ó dájọ́ tí í ṣe kábíyèsí ọba ìlú Ogodo, Yorùbá sì máa ń sọ yí pé ta lè sí ó gbè bí ò sí légbò. Kábíyèsí ọba ìlú Ogodo tí ṣe bàbá Falana, ọba ní kí àwọn ọkùnrin tí Falana mú ẹjọ́ wọn wá sáàfin yìí tó yàn ìyàwó wọn lálè yìí pé kí wọ́n sanwó ìtanràn, kí wọ́n wá ọ̀nà bí wọ́n ó ṣe kọ́lé míì fún Falana. Tó túmọ̀ sí pé kábíyèsí náà gbà pé Falana pé àwọn ọkùnrin tí Falana yan ìyàwó wọn lálè yìí pé ni wọ́n finá jó ilé ọmọ rẹ̀ tí í ṣe ọmọọba Falana. Irú kíre ẹgbà ní alàjà, ìyànjẹ rèé àbí kí ni ká ti pè é. Àwọn ọkùnrin yìí wọ́n bá tẹ̀síwájú, wọ́n bá pe ẹjọ́ kòtẹ́milọ́rùn. Nígbà náà sì rèé, Aláàfin Ọ̀yọ́ onímọ̀ gbé ẹjọ́ kòtẹ́milọ́rùn tí wọ́n bá dá nílùú kan tó súnmọ́ àgbègbè ìlú Ọ̀yọ́. Ọba ìlú Ọ̀yọ́ Aláàfin ni máa ń dájọ́ kòtẹ́milọ́rùn. Wọ́n bá pe àwọn ọkùnrin yìí, bá pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ sí ààfin Aláàfin Ọ̀yọ́ nígbà náà. Nígbà tẹ́jọ́ déwájú Aláàfin Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ ránṣẹ́ pé Falana, ó ránṣẹ́ pé àwọn ọkùnrin tí Falana yan ìyàwó wọn lálè yìí tán mẹ́jọ́ lọ sí ààfin Aláàfin Ọ̀yọ́, ó ránṣẹ́ pé wọ́n, àwọn méjèèjì wá sí ààfin Aláàfin Ọ̀yọ́. Àwọn ẹnìkíní wọ́n kẹjọ́ wọn rò. Ẹjọ́ tí Falana wá rò ní wípé lótìítọ́ ni òun yan ìyàwó wọn lálè,
torí pé òun yàn ìyàwó wọn lálẹ́ yìí pé torí rẹ̀ ni wọ́n fi iná sí ilé òun náà fi jólé òun níná ìdí nìyẹn tó ń fi pè wọ́n lẹ́jọ́. ó láti pé àwọn ọkùnrin tẹ́ ń wò yìí gan ṣe bí àwọn náà máa ń yan ìyàwó ẹlòmíín lálẹ́. kábíyèsí bá ní Aláàfin bá ní ṣé bó ṣe rí nù ọ̀dà tọ́rọ̀ bá rí báyìí ìwọ Falana ìkànnì ọ̀ ẹnìkan ṣe bó ṣe ń ṣe yẹn òun fọlá jiyọ̀ ó sì fẹ́ rí àwọn ọkùnrin yìí ó fẹ́ rẹ́ wọn jẹ òun yàn ìyàwó wọn lálẹ́ ó tún ní ká máa bọ kọ́lé rẹ tó jóná kí làpẹrẹ tó fi sọ pé àwọn ni wọ́n jó ilé rẹ kí ni ẹ̀rí tó dájú tó lè fi gbé ẹ̀sùn rẹ tó fi kàn wọ́n tó lè fi gbé lẹ́sẹ̀ àti wípé ìwọ Falana ọ̀gbọ́ tiẹ̀ òun sọ wípé ṣe báwọn ọkùnrin náà yan ìyàwó ẹlòmíín lálẹ́ kí ni tiẹ̀ ò bá fi àwọn ọkọ tí àwọn ọkùnrin yìí yan ìyàwó wọn lálẹ́ ò bá fi wọ́n lẹ́ẹ̀kan pè wọ́n lẹ́jọ́ fúnra wọn tí wọ́n lọ́mọ bá wọn pẹjọ́ Falana ní ọtí ọ̀gbọ́ tiẹ̀ Falana gbọ́ tiẹ̀ tara ẹni là á gbọ́ bọ́rọ̀ sì jáde lẹ́nu Aláàfin Ọ̀yọ́ ọgbà náà nìyẹn sí Falana tó mẹ́jọ wá àtìgbà náà ni ọ̀rọ̀ yẹn ti wá di ọ̀rọ̀ tó jáde lẹ́nu Aláàfin ìgbà náà ló ti wá di òwe nílẹ̀ Yorùbá dòní wípé Falana gbọ́ tiẹ̀ tara ẹni là á gbọ́ ṣe wá rí wípé òwe lẹ́sìn ọ̀rọ̀ lẹ́sìn òwe tọ́rọ̀ bá sọnù òwe la fi wá ọgbọ́n ń bẹ nínú ìrírí o ìrírí báyìí sì làgbọ́ ọgbọ́n la fi sọ wípé ọgbọ́n báyìí lohun gbogbo ń kọ́ni Falana gbọ́ tiẹ̀ tara ẹni là á gbọ́ eléyìí náà látún mọ́ wá o látún ní ká fi kọ́ra wa lọ́gbọ́n ká fi sòdiwọ̀n ayé wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá níkànnì Otasansan rédíò TV Yorùbá ẹ ti mọ̀ wípé èdè Yorùbá òun náà ni a yàn láàyò lórí ìkànnì yìí la fi ń gbé àṣà ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ ní gbogbo ọ̀nà ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá èdè Yorùbá ò ní parun àṣà Yorùbá ò ní mẹ́rí o ìṣe Yorùbá kò sì ní dùn ìgbàgbé láṣẹ Èdùmàrè ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì.